ire Ọlọ́run máa fẹ́ sin àdúà fún lórí ire kan ẹni albarka ẹni tọ́lọ́run ọba àlékè ọlákẹ́ àwọn àgbàlagbà wọn ní kò sí bí wọ́n ṣe lè bu omi tó kó lè hàn lára ẹ̀ mò ń ṣe dùáwù ní Baitul Atiq Ọlọ́run wọlá àṣẹ tó fi síbí Ọlọ́run wọlá oríire tó fi síbí wọlá gbígbàdúà tó fi síbí mò ń béèrè ìyọ́nú rẹ àlékún ìṣọ́ rẹ àlékún àlùbáríkà rẹ àlékún oríire rẹ mọ̀ sàmì fàyímà àlékún ìdùnnú rẹ Ọlọ́run bá wa ṣe fún Sheikh Suleiman Farouk Ọlọ́run àbíọ́ ni Sheikh Suleiman Farouk tí wọ́n jẹ́ mufti Diyar Ọlọ́run gbé wọn lékè ọ̀tá ìrẹ́ lọ́ba tó máa fi àwọn olólùfẹ́ rẹ ló fi máa gbé wọn lékè ọ̀tá fúnra ẹ ló ní innal ladhina amanu yuqatiluna fi sabilillah والذين كفروا يقاتلون في سبيل الطاغوت وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا gbogbo ìmọ̀ràn ọ̀tá ìmọ̀ràn mùnáfìkì ìmọ̀ràn alábòsí ìmọ̀ràn kẹnimọ́ni àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ bú sínú ayé ẹni láti fi affect ayé ẹni mọ́jọ́ lápánú ìgbésí ayé mufti Ọlọ́run mọ́jọ́ lápánú ìgbésí ayé mufti Ọlọ́run mọ́jọ́ hàn nínú ìgbésí ayé mufti Ọlọ́run wọlá gbígbàdúrà tí ń bẹ láàyè yìí pẹ̀lú ògo Ọlọ́run mufti ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹlẹ̀ yín lórí Sheikh Suleiman Farouk ìmọ̀ràn mùnáfìkì ò ní ṣẹlẹ̀ yín lórí Sheikh Suleiman Farouk ìmọ̀ràn alábòsí ò ní ṣẹlẹ̀ yín lórí Sheikh Suleiman Farouk ìmọ̀ràn kẹ́nìmọ́ni ò ní ṣẹlẹ̀ yín lórí Ọlọ́run ó bá wa pẹ̀lú yín yóò pẹ̀lú yín tẹbí tará yóò pẹ̀lú yín tọmọtọmọ yóò pẹ̀lú yín tayátayá yóò pẹ̀lú yín pẹ̀lú ìṣọ́ rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú ìyọ́nú rẹ̀ ẹ̀ ní kú fọ́tayọ̀ musiba ò ní ṣe yín fọ́tayọ̀ aburú tí ó ṣe yín tọ́fùtà ó fi rẹ́rìn kò ní dọ́dọ̀ yín ọlẹ́nẹ́bùwọ̀ Muhammad musiba tí ó ṣe yín táwọn ọ̀tá ó fi bú ẹ̀rìn kò ní dọ́dọ̀ yín musiba tí ó ṣe àwa náà táwọn ọ̀tá ó fi rẹ́rìn ọlọ́mọdé ó dọ́dọ̀ wa dákun ṣàánú wa ìwọ Ọlọ́run ẹnìkan ò ní mọ iye olóríire tó jọ olóríire lọ ẹni ó bá jẹ́ olóríire tí bá ná oríire yóò mọ tí ń pè lóríire yóò mọ tí ń pè ní gíga yóò mọ tí ń pè ní kéyìn ní karama bí wọ́n ṣe ń gbìyànjú tó náà kò lápa lára yín kò sì ní lápa Ọlọ́run ní jẹ́ ó lápa lára yín ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn béèrè ájí kaola àárín pípọ̀ ní Ramadan ẹ̀ ṣe lecture mú ní mi wà interested mo ń fi Ramadan béèrè ìyọ́nú Ọlọ́run yìí kẹrẹ̀ ni Ọlọ́run ọba àlékè ọlá dákun jọ̀ọ́ gbogbo bí tá a bá ti rò pé mímọ̀ ń bẹ Ọlọ́run jẹ́ àmọ́ bá mímọ̀ ń bẹ dákun ṣàánú wa ìwọ Ọlọ́run ọba àlékè ọlá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti dòfìfo kò sí nǹkan kan lọ́dọ̀ wọn tàkábùrù ni wọ́n ná gbogbo sẹ́mi tàkábùrù yìí mọ̀jọ́ lápánú ayé wa dákun ṣàánú wa Sheikh Suleiman Farouk pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀rín ọ̀tá ẹ̀rín mùnáfìkì shamatatul àdá ẹ̀rín ọ̀tá kò ní dọ́dọ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run òsàmì ni ọmọ yìí ẹ̀rín ọ̀tá ò ní dọ́dọ̀ yín ẹ̀rín mùnáfìkì ò ní dọ́dọ̀ yín ẹ̀rín alábòsí ò ní dọ́dọ̀ yín Ọlọ́run àbíọ́ ni mọ́tòlá habib kúkú olólùfẹ́ ẹ̀yìn kú fọlólùfẹ́ yín ọlọ́nàbọ̀ Muhammad olólùfẹ́ yín ò ní kú fún yín Ọlọ́run ní sẹ́lẹ̀ nàbọ̀ Muhammad ọ̀làlá ọ̀là wàlá quwwata illa billah Ọlọ́run dákun wọlá àníyàn tá a fi ń ṣe ṣàánú àwa náà Ọlọ́run mọ́jà wa náà kú fọ́tayọ̀ Ọlọ́run dákun bí àbùkátà wa Ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí inú ọlá Ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí inú ọlá Ọlọ́run wọlá àlùbáríkà lẹ́yìn wọlá oríire tó fi sílẹ̀ yìí Ọlọ́run wọlá ayọ̀ tí ń bẹ́nu lẹ́yìn wọlá gbígbàdúrà tó wà nílẹ̀ yìí Ọlọ́run gbogbo ń tá a fẹ́ ni ọba wa ṣe gbogbo ń tẹ́mi wá kọ́ Ọlọ́run dákun bá wa kọ́ dákun jọ gbé wa lékè àwọn ẹni ibi láyé Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ẹrú Ọlọ́run tá a jọ wá gbogbo àsìkò yìí wọ́n ń relax lọ́wọ́ Ọlọ́run o èmi mọ̀ọ́mọ̀ dìde ni a ti ṣàdúrà yẹn ní kọ̀rọ̀ àmọ́ bá ọba lọ́lọ́run rí ọjọ́ èèyàn náà rí ọ gbogbo ẹni tó bá ń go through ní ti ń jẹ́ kí àwọn ọ̀tá ọmọ bá ní lórúkọ jẹ́ yóò mọ̀ wípé ẹni ọba jọ lóríire nìkan olóríire ó mọ bàbàrà sí Ọlọ́run àbíọ́ ní dákunjọ́ jẹ́ kóríire tí wọ́n kalẹ̀ Ọlọ́run jóríire wọ́n pọ́njúmọ́ Ọlọ́run jóríire wọ́n kalẹ̀ Ọlọ́run jóríire wọ́n pọ́njúmọ́ Ọlọ́run jóríire wọ́n kalẹ̀ Ọlọ́run jóríire wọ́n mọ́júmọ́ ọlá àmín àmín آمين آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.